أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́run atọ́rọ̀ kẹrẹ àti gẹrẹ fún òjíṣẹ́ ńlá anabi Muhammad afẹ́kí ìkẹ́ náà kó kárí gbogbo àwọn anabi ọlọ́run kó kárí gbogbo àwọn ẹni rere àwọn afáwa àwọn òbí wa kí gbogbo àwa tí à ń wòra wa tá ń gbọ́ra wa kí àwa náà nípìn bẹ́ẹ̀ akíra wa pé a kú òǹgbẹ a kú abálọ Ramadan wọ́n ní a máa sọ pé a kú àtìlọ torí tá a bá tí kọ́ mọ́ jẹ́ sí pé kò ní pẹ́ tán nígbà tá a sì fẹ́ tán bọ̀rọ̀ ẹ jẹ́ a máa sọ pé a kú àbálọ Ramadan ẹ̀mí tó rí ìbẹ̀rẹ̀ oṣù náà kọ́ lọ́mọ́ ṣàjẹ́ kí ẹ̀mí wórí kan yẹn ká dẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé hadithi tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ bọ̀ wá òun ni hadithi anabi Ibrahim aleyhi salatu wasalam tí wọ́n lá anabi Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí yóò rin ìrìn àjò mímọ́ tó fi lọ bá Ọlọ́hun Ọba tó gun sánmà méjèèje lọ wọ́n nígbà tó dé sánmà keje àbí sánmà kẹfà nínú àwọn ẹgbẹ́ wa hadith mi níbẹ̀ ló ti bá anabi Ibrahim pàdé aleyhi salatu wasalam nígbà tó ó rí anabi Ibrahim ní ma bá ń kí àwọn ọjọ́ rẹ̀ tó bá padà sí ilẹ̀ anabi wa ń jíṣẹ́ fún wa ń jíṣẹ́ anabi Ibrahim fún wa ó lá anabi Ibrahim ní bá ń sọ fún wa pé alijanna dùn o alijanna dá o kí kálukú tètè máa ṣiṣẹ́ alijanna kalẹ̀ ẹni tó bá fẹ́ kọ́lé síbi ó máa kọ́lé síbẹ̀ ẹni bá ń wálẹ̀ ń bí ó tètè máa ra lẹ́ẹ̀bẹ̀ kalẹ̀ iṣẹ́ tẹ́ ṣe tẹ́ fi rí lẹ́ra síbẹ̀ iṣẹ́ tẹ́ ṣe tẹ́ fi kọ́lé síbẹ̀ anabi Ibrahim ní kánab Muhammad jíṣẹ́ fún wa pé subhanallah òun ni irúgbìn alijanna èyí tá a fẹ́ mú tó tí ó sì kejì lénìí òun ni alhamdulillah ẹlẹ́ẹ̀kejì nǹkan tí yẹn máa fi gbin irúgbìn sí alijanna tí yẹn máa fi beautify ilé rẹ̀ lálìjanna òun ni gbólóhùn alhamdulillah gbólóhùn tèmi àti ẹ tá a lè sojúmọ́ kan ká mọ̀ wí náà ni tá a bá ní ṣe dáadáa ló wà ó ní alhamdulillah tá a bá fẹ́ kírun nígbà tá a bá kọ́kọ́ ka Kùránì kí la kọ́kọ́ máa wí alhamdulillah láàfi ṣíde irun gbogbo ẹ̀sìn wa pátápátá alhamdulillah bínú wa bá ń dùn alhamdulillah bá a bá rí tí kò dùn mọ́ wa alhamdulillah nígbà tá a bá lówó lọ́wọ́ alhamdulillah nígbà tá a bá ní alhamdulillah ṣe wà dáadáa alhamdulillah bó lẹ jí láàárọ̀ yìí alhamdulillah ṣe rí nǹkan jẹ alhamdulillah ṣe rí nǹkan jẹ alhamdulillah ní gbogbo ìgbésí ayé wa ló fi fàátà nabi sallallahu alayhi wa sallam tó fi pè wá ní ummatul hamdi ìjọ ní alhamdu torí wọ́n ní tó bá dijọ́ alkiyama anabi ní awwalu man yud'a ila aljannati alhamadun wọ́n fàdísì ti sọ́dọ̀ anabi pé tó bá dijọ́ alkiyama àwọn tí wọ́n kọ́kọ́ pè ń pé ó yẹ wá wà alìjánná tí wọ́n kọ́kọ́ ṣílẹ̀kùn alìjánná fún jọ́ alkiyama kọ́ ló má ṣàfiwá sínú wọn alladhina ya alhamadun àwọn tó yẹ sí pé hamdu ní gbogbo nǹkan wọn gbogbo gbà wọ́n bá dìde lérí irun sami Allahu liman hamidahu rabbana walakal hamdu gbogbo hamdu ní gbogbo ẹ̀sìn wa kò sí nǹkan ìjọsìn Islam kan náà àwọn àdìkárù ẹ̀rí hamdu ń bẹ ní gbogbo zikiri wa à ń sọ yẹn fẹ́ni tí ó bá mọ rírì ẹ̀ tí ń wí tẹ́lẹ̀ tí ó mọ̀ túmọ̀ tí ń wí àtẹni tí kì í tiẹ̀ kọ bí ara sí nígbà tó bá yẹ kó wí alhamdulillah nínú àwọn àdìkárù nínú àwọn zikiri tó tóbi jù tọ́lọ́hun appreciate jù ní torí túmọ̀ rẹ̀ ní pé títóbi fún Ọlọ́hun ẹ̀yìn fún Ọlọ́hun ń bàbàrà fún Ọlọ́hun mo ṣàfọmọ́ Ọlọ́hun Ọba inú mi dùn kò dùn mo dúpẹ́ fún inú mi dùn kò dùn mo mórí ẹ̀ wọn á ní tá a bá fẹ́ wà àlìjánnà ummatul hamdi lọ́lọ́run kọ́kọ́ ké sí àwọn hamadu náà àwọn tó ẹ́ pé gbogbo ayé wọn ọpẹ́ àtẹ̀yìn ni wọ́n fi ṣe fọ́lọ́hun lọ́mọ ṣàfiwá sínú wọn alladhina yahmaduna Allaha àwọn tí wọ́n máa ń yin lọ́wọ́n Ọba fi sarra níjọ́ tí inú wọn bá dùn wad darra tí wọ́n bá rí ìnira tán bá rí ṣòro náà ní tí wọ́n kọ́kọ́ wí ni alhamdulillah lọ́lọ́run fi ń pa Ànábì Muhammad láṣẹ pé kúlì alhamdulillah mo fẹ́ kọ́ ọ máa ṣe alhamdulillah ń gbogbo gbà wasalamuna ala ibadihi alladhina istafa níbo mi nu Qur'an ní waqul alhamdulillahi alladhi lam yattakhidh walada ọ̀pọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run fún rẹ̀ náà fún rẹ̀ ń ṣe hamdu fún rẹ̀ yóò ní alhamdulillah òun fún rẹ̀ náà ń kí rẹ̀ yín rẹ̀ ó fẹ́ ká máa kí òun ká máa yìn òun ummatul hamdi la nabi pè wá wọ́n ní tá a bá fẹ́ wà àlìjánnà anabi ló wọ́n ṣáájú wọ́n ní wàbíyẹ́dì liwa ulhamd nínú hadisi tí Imam Ahmad gbà wá wàbíyẹ́dì liwa ulhamd wàlà fakhar èmi gangan máa gbé àṣẹ ahamdu lọ́wọ́ níjọ́ alkiyama báyìí tí ń fi lídìí gbogbo ọmọ àlìjánná wọ àlìjánná wàlà fakhar fáàrí kọ́ mò ń ṣe bí ó ṣe rí mo ṣe sọ yẹn ọlọ́mọṣẹ́ àfiwá sínú àwọn ọmọlẹ́yìn ànábì rere tí hamdu ó gbé wọn wọ àlìjánná ẹjẹ́ àtètè máa kọ́lé wa lálìjánná o ẹ má jẹ́ àfojú kéré iṣẹ́ kan o la dara lilmari ibada lima oti yaskunuha illa allati kana qabla lima oti baniha illa allati kana qabla lima oti baniha la dara lilmari tó jẹ́ àmú ọ̀rọ̀ ìkọ́lé sí àlìjánná lọ́dún yìí tó jẹ́ àmú lọ́kùnkúndùn ní pé
tó bá kú tán kò síbi tó fẹ́ máa gbé ba'dal mauti tó bá sí láyé mọ́ yaskunuha tí ó máa bù ọ́ láṣìírí illa allati kana qabla al-mauti baniha illa allati kana qabla al-mauti baniha èyí tó bá kọ́ látàyé kó tó kú tó kọ́ kalẹ̀ sálkìyàmà náà ló dé sí wa in banaha bi khairin tó bá jóore ló ṣe tó fi kọ́lé kalẹ̀ sọ́hùn tó bá máa sí kanu ha ọ́ gbébẹ̀ wọ́n náà gbádùn ẹ̀ àmọ́ wa in banaha bi sharrin khaba baniha wa in banaha bi sharrin khaba baniha tó bá já burú ńlọ gbáyé ṣe tó kọ́lé aburú kalẹ̀ lálkìyàmà rẹ̀ khaba baniha ọ́ padà kábàámọ̀ bá a ti ń sọ ti gbogbo ẹ̀ ń dàbí ṣé nǹkan kéékèèké náà ni ó wà gbìyànjú àlìjánnà tó bá fojú di khaba baniha ọkọlé aburú kalẹ̀ nìyẹn ọlọ́mọdé akọlé aburú ọlọ́mọdé àṣàlìjánnà wà ní ìrọ̀rùn ọlọ́njẹ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ ramadanu láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.